Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Kí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá Annabi wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá, àmín. A kí yín lọ́kùnrin àti lóbìnrin káàbọ̀ sórí ètò yìí. Ètò tá a fi ń lara wa lọ́yẹ̀ lórí ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Ní nǹkan bí ìjẹ́ẹ̀dógún sẹ́yìn, ká kọ́kọ́ kíra wa kú oríire ọdún tuntun tó wọlé bá wa. Ọdún hijra 1445 years lẹ́yìn tí Annabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hijra láti Makkah lọ sí ìlú Madina. Ayẹyẹ yìí náà ni a ṣe pé ìbẹ̀rẹ̀ ọdún tuntun ti Islam tá a mọ̀ sí first Muharram. Àwa àti bàbá wa ọlọ́lá ọba Ìlọrin àti gbogbo àwọn èèyàn ńláńlá àti gómìnà ìpínlẹ̀ Kwara àti gbogbo àwọn èèyàn pàtàkì la pé ní stadium láti ṣe ayẹyẹ ọdún tuntun yìí. Ọba tí ń fún wa ṣe láti ọdún 1980 títí dì ìsìn. Àdúpẹ́ lọ́dọ̀ ọba náà, kọba náà má padà lẹ́yìn gbogbo wa pátápátá, àmín. Àwọn kan bẹ nú àwọn pàápàá jùlọ àwọn tó ń jẹ́ àwọn tí a jọ bẹ̀rẹ̀ ètò náà tó tiẹ̀ sí pé àwọn gan ni àkòrí aṣíwájú tètò náà fi bẹ̀rẹ̀ tó fi wá di pé wọ́n ń ṣe káàkiri Nàìjíríà. Ìlú Ìlọrin yìí ló ti bẹ̀rẹ̀ ní ọdún 1980 ìgbà tí a ṣe ayẹyẹ ìbẹ̀rẹ̀ 15th century hijra. Inú àwọn bàbá wa náà tí wọ́n ti kọjá lọ tán sì jẹ́ aṣíwájú àti olùdarí, àwọn náà ni bàbá Justice Abdulkadir oríire CON, kọlọ́nkọ́ba kẹ́ wọn mọ́ra fáńgèrè. Bákan náà ni bàbá wa Alhaji Ahmad Ọláyíwọlá Kamaluddin, inú àwọn aṣíwájú tán gbé ètò náà kalẹ̀ ni. So wọ́n kọ̀ bẹ́ẹ̀, kọlọ́nkó wo ọlá dáadáa wọn, kó bá ṣe wọ́n lẹ́ni àlìjẹ́nà, kó ṣàlékún kẹ́ fún wọn. Tí ẹ bá wá rántí ní ìjẹ́ẹ̀dógún, ìtàn Annabi Musa là ń sọ nípa bí Fíráúnà ṣe yan àwọn èèyàn láti máa pa àwọn ọmọkùnrin tí wọ́n bá bí lásìkò gba tiẹ̀ látàrí pé ó lálàá pé wọ́n bí ọmọkùnrin kan. Òun ni ó ṣe sábàbí bí ọlá ó ṣe bọ́ lọ́wọ́ Fíráúnà. Al-Qur'an ló sọ̀tàn yìí fún wa o. Náà la fi máa ń sọ pé kò sí tírà náà, kò sí ìwé náà, kò sákọsílẹ̀ náà tó ju Al-Qur'an lọ. Ànábì kọ́kọ́, Ọlọ́run fúnra rẹ̀ lórí ìvílẹ̀ gbogbo tó ti ṣẹlẹ̀ láyé àwọn ànábì kọ̀ọ̀kan Ọlọ́run rí ìvẹ́lẹ̀ ẹ̀ fòjíṣẹ́ ńlá Muhammad náà ló fi gbé Al-Qur'an kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà. Bí tá a sọ dé ní ìjẹ́ẹ̀dógún, bàbá wa Imam Abdulrafiu Oloduowo tán jẹ́ chief imam fún Hasbunallah Mosque nílùú Ìlọrin bí, àwọn ni wọ́n ń pa wá létí ọ̀rọ̀ náà látàrí pé ká fi kẹ́kọ̀ọ́. Gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan là ń kọ́ ẹ̀kọ́ ìgbésí ayé wọn ká lè mú lò kó lè jẹ́ okùnfà oore fún wa láyé àti lọ́run. Orí Annabi Musa la wá wà báyìí, níbi wọ́n sì bọ́rọ̀ dé fún wa níjọ́ náà. Òun ni pé Annabi Musa alayhi salatu wa salam ńgbà wọn bí tán, Ọlọ́run sọ fún ìyá rẹ̀ pé ọmọ rẹ̀ èyí tó bá fẹ́ wọ́n pa lọ gbé sí etí odò. Wọ́n ti wá gbé sí etí odò ti gbé dẹ́kùlé Fíráúnà. Bó sì di pé ọmọ yìí wà lọ́dọ̀ Fíráúnà nù lórí pé bó lọmọ yìí ò ṣe ní kú.
káwọ́ ẹni tí ó máa fún lọ́yàn ọlọ́run ṣàṣe lọ́nà ìyanu ìyá rẹ̀ náà wọ́n padà ké sí pé kó wá fún lọ́yàn nígbà tí wọ́n ti tráyà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí kò mú ìyá ní tọ́jú Annabi Musa ibi tá a bọ́rọ̀ dé nìyẹn tí a fi mú ètò wá sí àyè kan bàbá imam tí wàá wà níkàlẹ̀ wọ́n wàá pa wá létí yìí ń tọ́ padà ṣẹlẹ̀ anakumullah akramakumullah marhaba bikum alhamdulillah na'am. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Adúpẹ́ fọ́lọ́run ọba. Alhamdulillah. Ọba tó tún ṣe wa kù tó ní ká tún pàdé Ọlọ́run kó mọ́sà gba ìbádà wa. Àmín. Jẹ́ ká sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. Pẹ̀lú àlàáfíà kó sì gba gbogbo àwọn tàwásùláàtì wa tá à ń ṣe sọ́dọ̀ Ọlọ́run. Àmín. Mo kí bàbá wa àwọn alájì wa tí mo fi àpọ́nlé dákọ̀ yín alájì wa Ibrahim Abdullahi ọlọ́mọsá jẹ́ kárí yín pẹ́. Àmín wa iyyakum. Pàtó sẹ́yìn rọ̀ fẹ́sìn tó fi ẹ̀sìn rọ̀ yín lọ́rùn ọlọ́run dákun má jẹ́ mọ́ padà sí Àmín wa alájì wa iyyakum. Muhammad sallallahu alayhi wa sallam. Ó kí gbogbo ilé gẹ́gẹ́ bá ti máa kíra pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikas salam wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí ibi tí a bá ètò dé Naam. ní ìjẹ́dógún. Naam. Annabi Musa alayhi salatu wa salam Naam. ó ti gé ní grand nílé Fìràwọ̀ Tọ́. látara yìí pé Fìràwọ̀ náà ti gbà wọlé pẹ̀lú sábàbí ìyàwó ẹ̀. Àsíà tí ò bímọ pé jẹ́ ń fẹ́ léyìí náà sọ mọ́. So ẹ jẹ́ ká máa mú àwọn ẹ̀kọ́ Naam. ní ẹ̀ka sòpọ̀ mara wọn nígbà tó yẹ pé ní òní la fẹ́ fi kọ́ síbi tí Ọlọ́run bá ní kárí fi kọ́ sí Naam. lásìkò bá gbà wá mọ́. Ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ní kóńkálukú jẹ́ sábàbí ire. Allahu akbar. Kéèyàn máa jẹ́ sábàbí bí nǹkan ó ṣe máa dáa. Àsíà ó jẹ́ onísábàbí ire fún Annabi Musa alayhi salatu wa salam. Torí pé tí Ọlọ́run ọba lòun sábàbí ó ṣeéṣe kí wọ́n pa òun náà Musa níjọ́ yẹn. So kàn pa ọmọ tí wọ́n rí he yìí kàn pa ọmọ tí wọ́n rí he. tí í ṣe Ànábì Ọlọ́run Ànábì Musa. Òun lọ́wọ́ ní ẹ má pa. Allahu akbar. Ẹ̀kọ́ àkọ́kọ́ nù wípé ní gbogbo àwa náà ká jẹ́ ohun tí ó máa jẹ́ sábàbí ire fún yàn ká má jẹ́ sábàbí bí ibú. torí sábàbí ire tí Àsíà padà jẹ́ kí òun náà sórí ire. Allahu akbar. Lẹ́nu yìí pé ó sọ pé ní ẹ má pa. Ọlọ́run padà wá ń fún wa ní ìrònú nípa Àsíà nígbà tí Fìràwọ̀ náà padà mú yìí pé ní ọgbà Musa gbọ́ ni wọ́n á sọ fọ́lọ́run pé ní Rabbi ibnili indaka baytan fil janna wa najjini min Fir'auna wa amalihi wa najjini minal qawmi zalimin. Ọlọ́run kọ́lé fún mi láti Janna tó yẹ pé ní yín máa rí báyìí wàhálà mi Fir'auna àti iṣẹ́ rẹ̀ wọ́n ní àwọn afọ́ntẹ̀sífẹ́rẹ́ pé ní Ọlọ́run sọ pé ní káwọn màláíkà sí sánmà kó sì máa wọlé òun ní kọ́mọ òwò fètètè báyìí. Wọ́n ní wọ́n ń gún Àsíà wọ́n ń gún ní nǹkan láti pa ìsìn rẹ́rìn. Ẹ̀mí yẹn ló kú tó fi dọ́dọ̀ Ọlọ́run. Masha Allah. Kò sí nǹkan kan tọ́lọ́run fi ṣẹ̀san dáadáa àfi dáadáa. So ó kálukú náà kó kẹ́kọ̀ọ́ ńbẹ pé ní má jẹ́ sábàbí ibú. Dúró lórí dáadáa tá a mọ̀ ọ́ mọ̀ má ṣiṣẹ́ kú òun bẹ́ẹ̀. Kéèyàn máa ṣe. Ó ní tọ́lọ́ fẹ́ fi ṣe fún ọ. Ó lẹ́san pọ̀ nàmbà wà nìyẹn. So nígbà tí wọ́n dápa ọmọ padà sọ́dọ̀ ìyá Musa inú ọkàn ìyá Musa balẹ̀ ó bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀. So Musa ń lọ láàrin ilé ìyá rẹ̀ sílé Fìràwọ̀nà tí ọgbà sọ́dọ̀ títí Ànábì Musa dàgbà. So nígbà tá Ànábì Musa dàgbà yẹn tí ìtàn míì tí Al-Qur'an wa gbé wá iná ni àdìsá tó ṣẹlẹ̀ sí Ànábì Musa alayhi salatu wa salam nípa kíbútì kan pẹ̀lú Israeli kan tí wọ́n jọ ń jà. So ní wọ́n wà nígbà tí wọ́n ń jà Ànábì Musa gba ẹ̀gbọ́n wọn kọjá nígbà tí wọ́n gba ọkùnrin kan èyí Israeli tó jẹ́ ọmọ ìyá tiẹ̀ istagada o ràn mí lọ́wọ́ kíbútì yìí fẹ́ pa mí. So Ànábì Musa ọba ní kó ràn lọ fífà tó yọ fa kíní tó tì kíbútà wa bá ṣubú ó kú ọba kú wàhálà ó kú bó ṣe wá kú Ànábì Musa ọwá regret kọ́lá ọbẹ̀ ní làwọn ni sọlámtù nafsi fagfirili fagafara lahu innahu wal ghafurur rahim. Ó ní Rabbi inni sọlámtù nafsi mọ́sàbòsí ẹ̀mí ara mi fagfirili foríjì mi fagafara lahu Ọlọ́run lóhun sí foríjì innahu wal ghafurur rahim. Ìpè ní Ọlọ́run ọba aláforíjì ni yàní pé ní tí èèyàn ọba máa ṣe tó pé ní ó ṣèèṣì ni Ọlọ́run ò ní wò
èyí téèyàn bá máa ṣe iná lọ́lọ́run ò bíyàn ẹ̀kọ́ kanú ni so ó wá lọ bẹ́ẹ̀ ó tún wá dijọ́ kejì Ísírẹ́lì tó jà lánàá again ó tún bẹ́ lómi ìjà tó tún bẹ́ lómi ìjà ó bá tún rí Ànábì Musa bá tún pè Ànábì Musa gbà mí o kíbítì ìfẹ́ pa mí Ànábì Musa ní kí ló dé ìwọ nìkan ni ọjà lánàá ẹni ọbàjà náà ló kú yìí lẹ́ni ọkú ó tún wọ́n náà ló ti ní Ànábì Musa bí tí òun ti ń bínú lọ tó fẹ́ fà ọ wá rò pé ní òun ní ń bọ̀ wá ọba ní àtòrídùn àtẹ̀kítúrà ní kàwọn kọtàlítà nafsa bil ams so ọfẹ́ pa mí bó ti pààyàn lánàá ń tọwọ́ ọ̀sà ni. so bí Ànábì Musa ṣe gbọ́ tí kíbítì gbọ́ pé ní ok ẹni tó kú lánàá òun ní ń bá a jà wọ́n lọ pa so bí ìròyìn ṣe kàn káàkiri nìyẹn ìpínlẹ̀ àti ẹni kíbítì tó kú lánàá Ànábì Musa lọ pa so nígbà tí wọ́n èdè ti Fìràwọ́nà ṣé Fìràwọ́nà sì ń wá ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí pé ní tí ó fi kó sí wọn lọ́wọ́ tóun ó fi pa so ọwá ní kí wọ́n máa wá Ànábì Musa pé kí wọ́n bá sì ti rí kí wọ́n pa ni so nínú àwọn tó wá jẹ́ ẹ̀mẹ̀wá Fìràwọ́n ọba wa bá ó ní innal mala'a ya'tamiruna bika liyaqtuluka fakhruj inni laka minan nasihin pé Ànábì Musa àwọn ẹ̀mẹ̀wá Fìràwọ́n náà wọ́n ti tẹ̀mẹ́tì nílé ọ lérí wọ́n sì ti ní kí wọ́n pa ọ́ nítorí wàá kú ní ìṣe ní fakhruj jáde o kúrò ní Mísírà yìí inni laka minan nasihin èmi ń ṣe nàṣíà fún ọ ni ìyẹn sí ọ létí ni tètè họ Ànábì Musa sì jáde rí ó jáde rí bó ti dàgbà rẹ̀ Mísírà lọ dàgbà sí so ó di túláàsì Ànábì Musa bá sá so ìfúsátà Ànábì Musa sá ó sá gbérí lọ́nà Mọ̀díánà nǹkan lọ náà ni so ó ní àsáró bí ayé àdíyà ní sàwá àṣẹbí tó nǹkan lọ àmọ́ ọ̀nà tí ó ṣe déédé tí fi débi tí ń lọ ó fi lọ́lọ́run lọ́wọ́ ó fi wá dé Mọ̀díánà nígbà tó dé Mọ̀díánà so ó débi odò bíi kànga tí àwọn tí wọ́n máa da ẹran jẹ tí wọ́n ti ń fún ẹran wọn lómi so Al-Qur'an náà gbé yàn wá so ó ní nígbà tó débẹ̀ wọ́n wà dáadáa máa Mọ̀díánà wọ́n wá ní nígbà tó débẹ̀ ó rí àwọn tí wọ́n fẹ́ràn olómi wọ́n fún ẹran olómi wọ́n wà jẹ́ dàmúrà àtàní tẹ̀sùdán kọ́lá máa khatibukuma kọ́lá nánàsíkì àtà yusdira rẹ̀ áhù wọ́n abúná shay'un kabir fasaqalahuma summa tawalla ila dhilli wàkàlà rabbi lima anzalta ilayya min khairin fakir nígbà tó rí wọn ọ̀rọ̀ àwọn obìnrin méjì àwọn adádúró wọ́n sì kó ẹran wọn kó sẹ́gbẹ́ kan àwọn ọkùnrin àwọn dúró ń bi odò wọn fáwọn ẹran lómi àwọn ní kí ló ṣe wọn obì wọn nítòsẹ̀lẹ̀ ní pé ní a lè fún wọn lómi a lè dì fún pẹ̀lú àwọn ọkùnrin bàbá wa àgbàlagbà sí ní kò lè ṣe Ànábì Musa wà ní tó bá jẹ́ pé báwọn ni odò kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ kejì wọ́n ní odò wọn ti fi kọ́fà rẹ̀ ẹni tí ó bá sí èèyàn mẹ́wàá ní máa sí ẹnìkan ò lè dá sí Ọlọ́run sì fún Ànábì Musa lágbára èèyàn mẹ́wàá náà l'Ànábì Musa ní Ànábì Musa wá lọ bí odò ó tì nígbà tó wá tì káwọn ẹran lè rómi wọn fún ẹran fásakọ́ láwọn mọ́ so òun lọ́wọ́ fún bá wọn fún àwọn ẹran wọn lómi so nígbà tó fún wọn lómi tán so summa tawalla ila dhilli wà lọ jókòó lábẹ́ ìbòjì wa qala inni lima anzalta ilayya min khairin fakir tó sọ kalẹ̀ fún mi tó oore látọ̀dọ̀ rẹ mo ní bùkátà sí ojókòó síbẹ̀ àwọn obìnrin yẹn wọ́n lọ so ẹ̀kọ́ kan tó wà ń bẹ̀ yẹn náà ìpeni ẹ̀kọ́ ni pé ní ẹni tó bá ní kápá láti ràn lọ́wọ́ fún tọrọ mẹ́rin tí ó tún padà ràn wọ́n náà lọ́wọ́ lásìkò tó bá nídìí ẹ̀ torí pé oore náà ni oore máa ń wọ́tọ̀ ṣé Ànábì Musa mọ̀ wọ́n rí so Ànábì Musa ṣe bẹ́ẹ̀ wọ́n lọ nígbà tí wọ́n délé bàbá sì yẹn sáré pé ní wọ́n tètè dé kò ń kọ́ mọ̀ pé ní wọ́n tètè dé torí pé kó tó di pé wọ́n ò dé àwọn ọkùnrin ti fún àwọn ẹran lómi tán àwọn ni wọ́n fún ọ̀tọ̀ ní ọ̀yá lónìí torí ìrànlọ́wọ́ tí wọ́n rí àwọn àbí wọn pé kí ló dé wọn ni báyìí ni ọkùnrin Ànábì sọ àbí kàn lọ pé alákùnrin náà wá ọwọ́ kan lọ́nu wọn wọn ni iná àbí ẹ̀dí ó ká níyẹjì sí akájíra máa ṣàkàyíta lánàá pé bàbá wa ń pè yín pé ní wọ́n fẹ́ sẹ̀sán oore tẹ́ ẹ ṣe fún wa wọ́n fẹ́ ṣe fún yín Ànábì Musa tẹ̀lé Ànábì Musa tẹ̀lé nígbà tí wọ́n lọ́wọ́ wà wájú Ànábì Musa ni kọ́ bọ́ sẹ́yìn kó ń bọ̀ síwájú so kọ́ máa fọ̀ pájú kì tó ń bá dé kọ́nà kó ní yàbá yìí bá dé kó ní yàbá yìí
wọ́n sá dọ́dọ̀ Annabi Shuaib nígbà tó ń dọ́dọ̀ Annabi Shuaib ó sọ story rẹ̀ so èyí tó wá lọ pé wọn ni ya abi ista'jarta inna khayra man ista'jarta laqawiyyun amin pé ní gbà á ní ọmọ ọ̀dọ̀ ẹni tí ó máa bá wa ṣiṣẹ́ torí pé ẹni tó lóore tí wọ́n gbà ló ṣiṣẹ́ òun náà ẹni tó lágbára tó sì tún ní àfọkàntán àwọn ànikọ̀wé yìí yẹn ní agbára tó ní tó fi sí téèyàn mẹ́wàá ń sí ẹlẹ́ẹ̀kejì ni pé ní àmínú tó jẹ́ ni pé ní obìnrin tí ń bẹ wájú kò fẹ́ máa rí gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ pé báwo ni structure rẹ̀ ti rí ọ̀nà bọ́ sẹ́yìn so bàbá bẹ́ẹ̀ bá sí ń lé ọkàn yín ó balẹ̀ yìí pé ní aburú kan ò ní ṣe wá látọ̀dọ̀ ìní so Annabi Shuaib wa ni uridu an unkiyaka ida ibnatayya ataini ala anta ajurani samaniya hijajin fa in atmamta ashra fa min indika wa ma uridu an ashuka alayka satajiduni insha Allah min as-salihin tó bá rí bẹ́ẹ̀ ìrẹ́ Musa mo fẹ́ fi ọmọ mi kan fún ọ ala anta ajurani samaniya hijajin àmọ́ ǹjẹ́ ó jẹ́ sàdáàkì rẹ̀ ni pé ó sì mí lọ́dún 7 fa in atmamta ashra tó bá sí lọ́dún 10 o fa min indika ọwọ́ rẹ̀ lè yíwọn wá ọmọ orí dáná ṣúkà rẹ̀ àmọ́ ẹ̀yìn tí ó rùn ní tẹ́pàrẹ̀ ò ní ká ìní gbé ọlọ́run sátàjúdì inshallah mẹ́nà sọ àmọ́ àkókò tó bá lò pẹ̀lú mi ọba mi léyìn dáadáa so Annabi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kó yà pé ní ọdún 10 dáná Musa lò ẹ̀ pé ní ẹni tí ò ní kankan so ọlọ́run padà sí kíni ó padà lànà kún ìyẹn ni pé ní ntọ́lọ́run bá fẹ́ ṣe ẹnìkankan ò lè díṣẹ́ ọlọ́run lọ́wọ́ bó ṣe ń bá ìgbésí ayé rẹ̀ bọ̀ ní ìgbà tọ́lọ́run wá padà yàn lójíṣẹ́ àti pé ìṣẹ̀lẹ̀ tó tiẹ̀ wá ṣe láàrin òun pẹ̀lú Fìràónà tọ́lọ́run fi pa Fìràónà rẹ̀ aráyé ò fẹ́ gbọ́. náà ni so nígbà tó padà wá yá ọdún 10 pé ó padà sójú ọ̀nà so ibẹ̀ lọ́lọ́run ti wá ránṣẹ́ tó fi wá padà sọ́dọ̀ Fìràónà so nígbà tó Ọlọ́run sọ fún ìdábò ilà Fìràónà nígbà tó rí tó ń bọ̀ wá òun pẹ̀lú ìyàwó ẹ̀ lóru orí pé ní òtútù mú ọ̀tá àhárí náà ó ní anastu náírà lálẹ́ àti kòmínà bí kọba sí náà wájú àlànà rẹ̀ húdà so Ọlọ́run pè wọ́n ní ìdábìlà Fìràónà iná òtọ́gà tó kù ní ìsìn pé ní máa lọ sọ́dọ̀ Fìràónà pé ní ó ti gbẹ́rù gbọ́n rí àná Mùsá ní àgbò ẹni máa lọ sọ́dọ̀ Fìràónà àkọ́kọ́ ni pé ní ẹlẹ́sẹ̀ ní mi lọ́dọ̀ wọn àkọ́kọ́ ni pé ní ọ̀rọ̀ èmi náà ní béèrè pé rọ́bì ṣíráàlì sọ̀dìrì kọ́kọ́ sí payá gbáyà mi náà wáyà sórí amúre sọ̀rọ̀ mi nírọ̀rùn. wàhálà lè kú dàtà mi lè sá ní yẹ́fùkà owó kókó tí ń bẹ lọ́nà mi wàhálà Ànábì Musa máa kí lòlò káwọn èèyàn gbọ́ mi yé wọ́n ní wàjálí wàzírà wá fún mi ní sẹ́kẹ́tìrì tí ó mọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ní àlí látara alẹ́ mi wọ́n á tún ní Haruna àti ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà pé ìwọ tó jẹ́ tọ́lọ́ ń ṣe lóore ibi tó rèé ó ti bẹ̀rẹ̀ jọ bẹ́ẹ̀ látara alẹ́ rẹ̀ ó mẹ́ńṣàn Haruna tọ́jú ọmọ ó ní wàzírà mi ní àlè ó ní látara ara ilé mi ó tún wá ní Haruna àhí ó tún ní Haruna ọmọ ìyá mi ní pé bí bá dáa bá dọ́dọ̀ rẹ̀ ẹni tí kò tí dáadáa ó kọ́kọ́ kọ́ ilé létọ̀ kọ́kọ́ máa lépa òfin yóò lẹ̀ náà àwọn èjì rẹ̀ jẹ́ kí inú ilé rẹ̀ àwọn ohun ẹjọ́ ṣàṣepọ̀ dáadáa. so ẹ̀kọ́ nù látara Ànábì Musa alayhi salatu wa salam kó tó tàn ká ìyẹn dá láti ilé lọ ní. láti ilé nìyẹn ti bẹ̀rẹ̀ orí ẹ̀rí nígbà tó lọ́wọ́ sọ fún Ànábì ó ní wà á zẹ́rí ashiratakal aqrabin wá sí tó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ látara ilé rẹ̀ náà so Ànábì Musa alayhi salatu wa salam ó ṣe bẹ́ẹ̀ ọlọ́ni kọ́dé kú títà zò lákàyà Musa ọlọ́ni gbogbo tó béèrè àfún rẹ̀ Ànábì Musa so Ànábì Musa kú nígbà tá Ànábì Musa kú ọdọ́dọ̀ Fìràónà so nígbà tó dọ́dọ̀ Fìràónà ọ wọlé so ó ní inni ana rasulu rabbika ó ní inni ana rasulu min rabbil alamin an arsil ma'ana bani Isra'il pé ní òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ọba àgbáńlá ayé ní tí mo wá bá wá ní náà ni pé ní anirsilima anaba ní Israel àwọn bá ní Israel kó wọn fún wa ká máa kó wọn lọ ẹni pé ní mission méjì náà ni mo bá wá mission alákọ̀ọ́kọ́ ni pé ní ó pe Fìràónà yìí pé ní èyí tó ń pera rẹ lọ́lọ́run wọ́n pera rẹ lọ́lọ́run tọ́jọ́ ọba tó dá ayé àtọ̀run òun ló dá ọ ló sì dá gbogbo oníkọ́ ọmọ sìn ẹlẹ́ẹ̀kejì ni pé ní istibadu èkó lẹ́rú tó kó àwọn bá ní Israel lẹ́rú tó ń lò wọ́n ní ó lòdì sófin Ọlọ́run ọ̀fẹ́ so jẹ́ kí wọ́n máa tẹ̀lé wa lọ nígbà tí anísímà anábà ní Israel Fìràónà sọ pé alam nurabbika fina walidan wa labista minhum mulka sinin
وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل. Naam. Wọ́n ní alam nurabbika fina walidan ìwọ Musa yìí nígbà tó láti kékeré báyìí ìbá là ń tọ́ wọ́n fa'alta tó fi dàgbà wọ́n fa'alta fa'alataka allati fa'alta aburú tó ṣe wa anta minal kafirina àwa tọ́ a ṣe dáadáa sí ọ àìmórí ló fi sẹ́sùn orí fún wa. o tún wá sáko ń lu yìí. wọ́n ní fa'altu aidan wa ana minad dalin. wọ́n ní nígbà tí mo ṣe yíhun mànání ọ̀nà ni ò tí ì mọ́ fafarartu minkum lamma khiftukum mọ́ wá sá nítorí pé ẹ̀rù yín ń bà mí ó jẹ́ ń sá lọ torí ìmáàmà pa ó ṣe é sì ni àmọ́ ẹ gbàbẹ̀ wọlé nítorí pé ẹ kórìíra gbogbo àwọn ẹbí ìran mi fafarartu minkum lamma khiftukum fawahaba li rabbi hukman wa ja'alani minal mursalin pé ní ọlọ́run wá fún mi lọ́gbọ́n ẹni pé ní ó ṣe mí lọ́gbọ́n ó tún mi ṣe ó tún mi rọ ó prepare mi ni mo tún fi padà wáyé. ọjà àlà ní ọ̀nà Musa ni wá sí inú òjíṣẹ́ ni iṣẹ́ ni mo wá jẹ́ so àwa ni nígbà tó wí bẹ́ẹ̀ ok kí ni evidence láti fi proof ó jíṣẹ́ Ọlọ́run ni ní wà Ànábì Musa. so mo jíṣẹ́ Ọlọ́run fún Ànábì Musa fún ẹ̀kọ́ àdá o fún ẹ̀sà ayé àsùnbánu bíi wọn náà sọ àyẹ̀dá o fún ẹ̀sà ayé àbẹ̀dọ́ olè náà sórí Ànábì Musa ojú ọ̀pá rẹ̀ so ọ̀pá dìjò lójú Fìràwọ́nà náà so ó kọwọ́ bọ abíyá ọwọ́ funfun ok ó ní àmọ́ pé náà ló gbé wá lọ́wọ́ ń pèrè lójíṣẹ́ Ọlọ́run. ṣe àmọ́ pé ẹ̀kọ́ ni pé ní ẹni tọ́lọ́run bá kún kò sẹ́ni kankan tó lè kàn án lábùkù tàbí tó lè dá a lọ́nà. n ti ń bẹ lọ́wọ́ àwọn òpìdán Fáráò irọ́ ni. bẹ́ẹ̀ ni. èyí tí Ànábì Mùsá mú wá òdodo ni. bẹ́ẹ̀ ni. so gẹ́gẹ́ bí àṣà Ọlọ́run nítorí bá ṣe déédéé àsìkò Ànábì òun iná Ọlọ́run máa gbé kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ìyanu. gẹ́gẹ́ bí nǹkan ìyanu. irú ẹ̀ náà Ànábì Isa alayhi salatu wa salam nítorí pọ̀ ní ká máa wòyàn sàn iná lọ́pọ̀ nígbà náà ló fi rán Ànábì Isa ṣe tànà Muhammad sallallahu alaihi wasallam lárúbáwá àwọn sọ̀rọ̀ ni ọ̀sẹ̀ tó lè sọ̀rọ̀ lárúbáwá láyé. so Ọlọ́run gbé wa ló fi jẹ́ pé ní alukurani fi jẹ́ ìjásù ọ̀dà wọn lágara. bẹ́ẹ̀ni. so wọn ò ríru alukurani Ọlọ́run tó challenge wọn. miracle Islam òun náà ni alukurani ẹ wo gbogbo orú ń tà ń sọ pọ̀ wà nínú alukurani ọkọjá ntọ́mọ nìyẹn lè gbé kalẹ̀. ọkọjá bẹ́ẹ̀. náà. so nígbà tí Ànábì Musa alayhi salatu wa salam so tó wá wí bẹ́ẹ̀ okay no problem tó wáyé pé yìí ò ní Fáráò náà sì láwọn òpìdán tó pọ̀ tó ti kọ́ wọn á kó gbogbo òpìdán jọ 40 òpìdán oríṣiríṣi wọ́n dájọ́ yawmu zina wọ́n á yusaru nasu duha ọjọ́ ọdún bí ọba dìde yálẹ̀ta ẹ máa bọ̀ wá. so nígbà tán dé bẹ́ẹ̀ wọ́n kó jọ ẹ̀rú bà náà Musa fawjasa fi nafsihi khifatan Musa qulna la takhaf innaka antal a'la pé ẹ̀rú bà ọ̀rọ̀ wa ni kúlínà àsọ fún pé la takhaf innaka antal a'la ìwọ ló ń wé ni. Ànábì Musa ń wé ni. so Ànábì Musa ń wé ni ojú ti Fáráò náà dá gbogbo ète rọ̀sọ̀ sídìí. so kí la fẹ́ fàyọ iná ni yí pé ní ìtọ́lọ́hún fẹ́ ṣe ẹ̀dá kan ò lè di lọ́wọ́. sẹ́mi pé ní kí ìtọ́lọ́hún ni ó sì ọ́ ò lè sá fún yọ ṣẹlẹ̀ ni. Fáráò náà rí i pé ní òun ọ̀ parẹ́ iná ló fi ní kí wọ́n máa pa gbogbo àwọn tí wọ́n pa ló fi sá fún òun náà lọ́lọ́run wá lò sábà bíi tó fi sí Ànábì Musa kù gẹ́gẹ́ bó ti jẹ́ pé irú ẹ̀ ó papọ̀ pẹ̀lú Ànábì Yusufu ẹ̀gbọ́n Ànábì Yusufu gbà tó lálàá báwọn ọmọ ayé rẹ̀ ṣe báyìí làwọn náà dètè mọ́ tí wọ́n fi lọ́jú kànga àwọn èyí tí wọ́n lò òun náà lọ́lọ́run wá lò tó fi gbé Ànábì Yusufu dé ibi tó fẹ́ gbé dé so wá sí ni ta ẹ̀kọ́ ni tá a rí mú látara náà Musa pé ní. ọ̀rọ̀ odò tí Fìràwọ́nà wa parẹ́ sí ó ní pẹ̀lú àsìkò àtọ́wà wọnú. a sọ ní ṣókí náà ni. so nígbà tó wá di pé ní wàhálà pọ̀ ọ̀rọ̀ pọ̀ ńbẹ. so Fìràwọ́nà sá wà force láti pé ní kó release Bani Israel. nígbà tó wá release wọn tán nígbà tí wọ́n lọ so wọ́n kàn tó wá rò pé ní wọ́n kàn máa lọ báwọn wọ́n á kó lé pé ní rárá ẹja lé wọn
ká dá wọn padà so nígbà tí wọ́n lé wọn lọ àwọn kọ́lá mọ́tàlá aljamu'an kọ́lá asahabu musa inna la mudrakun kọ́lá kàlá inna ma ya rabbi sayadi pé ní nígbà táwọn tilẹ̀ mọ́ táwọn ìjọ musa táwọn rí fìràwọ́ náà pé ẹ̀wọ̀n ti kọjá wọ́n rí pé fìràwọ́ náà ní ń bọ̀ yìí pé wọ́n máa lépa báwa Annabi Musa ní kàlá kò possible inna ma ya rabbi sayadi ọlọ́run ọba mi wà pẹ̀lú mi tọ̀ nígbà tó débẹ̀ wọ́n bá ń bọ̀ wá ọlọ́run faturukul bahra innahum jundun mughraqun wọ́n tẹ̀lé ni wọ́n wá tẹ̀lé ọlọ́run ní kamtara kú mi jannatin wa uyunin wa zurur fìrọ́nà àti gbogbo àwọn ẹjọ́ rẹ̀ so nígbà tó wọ́n wá tẹ̀lé wọ́n ní amantu billazi amanat bani Isra'il nígbà tó di kóun fẹ́ parẹ́ wọ́n ní mo gbàgbọ́ o ní gbogbo ọba ní Isra'il èyí ò ti kọjá ó ti lọ bí Fáráò náà bó ṣe parẹ́ nìyẹn bọ́lọ́run ṣe gba àwọn bani Isra'il padà nìyẹn ó tó wá di pé ó sí fọ́tò mi o ó tún wá sí fọ́tò mi làwọn bani Isra'il wá sí fọ́tò mi bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ni sítórì ìgbésí ayé Fáráò náà tó parí sí tànà Musa rẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ntọ́lọ́hún fẹ́. bàbá gbogbo ń tà wá rí táwọn bani Isra'il wá ń dánwò nísìn ṣé kò jẹ́ máa ń tó ṣe pé Ọlọ́run ti prepare ara ntọ́lọ́hún ti fẹ́ kó ṣẹlẹ̀ torí bàbá sọ̀rọ̀ technology ni sáyẹ́ǹsì ni bàálù ń fò ní kíní kan ṣe ní gbogbo nǹkan tá a wá ń rí nísìnyí á sọ pé bani Isra'il Ọlọ́run mọ̀ fún wọn lágbára. Ọlọ́run fún wọn lágbára nítorí pé wọ́n jìyà ìyà ló bí gbogbo ohun tí wọ́n ṣe òun. lọ́lọ́run fi wá sọ ìmọ̀ kalẹ̀ fún wọn ni wọ́n fi wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. ìyà ni ńbẹ̀ yẹn náà mẹ́kọ̀ọ́ ńbẹ̀ pé ní bẹ́ẹ̀ yẹn bá ṣe jìyà sí bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì dá lóhùn sí. ìyà ní bíkẹ́ wọ́n ní no pain no pain no gain. no pain no gain béèyàn bá ṣe wàhálà kó rí kọ́rẹ́tà èrò kò ní so béèyàn bá ṣe wàhálà bẹ́ẹ̀ Ọlọ́run ṣe máa fi kẹ́yìn. alhamdulilayi rabbil alamin gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ètò yín náà ni tí a ti máa ń yànnàná ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí Islam fi yé wa dáadáa bàbá wa chief imam asbunallah tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ lẹ́nu wọ́n ti kọ́kọ́ ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa tẹ́lẹ̀ lórí Annabi Musa ńgbà tí ò wá parí la ní ká wá parí rẹ̀ lónìí ẹ̀kọ́ tá a rí kọ́ náà ni pé ntọ́lọ́run bá fẹ́ ṣe Ọlọ́run ó ṣe kẹ́ẹ̀dá sáti dúró ṣinṣin ti Ọlọ́run kó sì má gba nǹkan míì gbọ́ kó sì má gbà pé agbára ń bẹ níbì kan yàtọ̀ sí agbára ti Ọlọ́run gbogbo àná la gbọ́ ìtàn bí wọ́n ṣe bí Annabi Musa ẹ wá wo Fáráò náà tó yẹ pé òun ló tọ́ òun ló rè tó wá ṣe pé òun náà ni ó ṣe sábàbí tí Ọlọ́run fi mú Fáráò náà lọ látàrí pé ń lérí tí ọ̀jẹ̀ Ọlọ́run padà parẹ́ tó náà kọ́ gbogbo aká jẹ́ olùfọkànsìn olùfarasìn ká sì dúró ní déédéé ká má ṣẹbọ pọ̀ mọ́ tá a bá ń ṣe ká má sì gba èèyàn gbọ́ ju Ọlọ́run lọ ní ti ń ṣẹlẹ̀ láyé lónìí àwọn èèyàn gbé èèyàn gbọ́ ju Ọlọ́run lọ iná lẹ̀sìn ò fi pé kí kálukú ó túnra rẹ̀ ṣe Ọlọ́run nínú àánú rẹ̀ yóò mọ̀ wà pẹ̀lú gbogbo wa àtúntún sọ níbí a sì tún máa tún sọ pé gbogbo òjíṣẹ́ tọ́lọ́run rán wá sáyé òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ẹni àlìjánnà sì ni wọ́n inú wọn l'Ànábì Musa inú wọn l'Ànábì Isa ọba tọ́rẹ́ ní kọ̀ọ̀kan náà ló dúró tì wọ́n kọ̀ wá fiṣẹ́ kankan rán wọn àfiṣẹ́ Islam òun náà sì ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló gbé wa bá wa tó fi gbé alukur'an kalẹ̀ fún wa pé taraktu fikum amrayni lan tadillu ma tamassaktum bihima kitaballah wa sunnata rasulih ìyẹn ni pé òun Ànábì Muhammad òun ti parí iṣẹ́ tọ́lọ́run rán òun kò tún sójíṣẹ́ míì mọ́ lẹ́yìn òun tẹ́ bá ti tẹ̀lé alukur'an tẹ́ sì tẹ̀lé sunna ìsìláàmù yín ti pé àlìjánná ni ààyè yín kọ́lọ́n kò ṣe gbogbo alẹ́ ní àlìjánná bàbá wa ìmáàmù adúpẹ́ pọ̀ fún yín ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe pé yóò sì gbà lẹ́sìn fún yín ká dágbére fáwọn aráalé pé ó tún dijọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.